Ẹ jọ̀ọ́, fídíò yìí ni mo mú wá fún yín tí mo fẹ́ kí gbogbo wa kẹ́yẹ́ ká jọ wò. Ẹ jẹ́ ká farabalẹ̀ wo fídíò yẹn láti ìbẹ̀rẹ̀ dé òpin. Mo gbàdúrà fún gbogbo ojú tó ń wo fídíò mi yìí ní agbára Ọlọ́run, ní agbára Ọlọ́run, ìtó ti dá nínú ọ̀rọ̀ ẹ kò ní dìbànújẹ́ o. Ẹ wo bí àṣẹ lóòótọ́ ni ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ẹni ọmọ olóore kàkà kó jìn sí kòtò, bó kù díẹ̀ kó jìn sí kòtò, mọ̀nàmọ́ná á ṣáná. Ẹ jọ̀ọ́, irú èèyàn wo gan-an ni Àgbàlá Gabriel jẹ́ ládùúrú gbogbo ọ̀rọ̀ kòbákùgbé tí àwọn kan ń sọ sí Àgbàlá Gabriel, àmọ́ Àgbàlá Gabriel má kọ́ o, wọ́n tún tẹra mọ́ iṣẹ́ rere dáadáa ni. Tuntun tún wá leléyìí o láti ọ̀dọ̀ Àgbàlá Gabriel. Ẹ jẹ́ ká jọ wò ká lè jọ gbé títóbi fún Ọlọ́run. Ẹ wo bí ẹ bá mi share fídíò yìí kó lọ káàkiri nítorí pé tẹni tó dé la rí àmọ́ tẹni tó ń bọ̀. Gbogbo ọwọ́ tó bá share fídíò yìí, ìbànújẹ́ kò ní wọnú ẹbí yín, kò ní wọnú ilé yín o. Bayo Black lórúkọ tèmi. Ẹ káàbọ̀ sórí ìkànnì Bayo Black TV show. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin bá ṣẹ̀ ń wo ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá mi buwọ́ lu subscribe button yẹn, kẹ́ bá mi subscribe, kẹ́ dẹ̀ share láàárín àwọn family. My name still remains Abiola Adekunle, and I'm here to inform you about Bayo Black TV show, your #1 channel for trending gist. Please subscribe. Don't forget to turn on your notifications. Thank you. I love you all. So how manage? Àwọn ló wà ní abẹ́ fáànù yẹn. Ṣé o ti máa ń sùn? Láti rí wọn. Lábẹ́ bíi náà. Ibo ni bàbá yẹn ń gbà wọ̀ bí? Ibẹ̀ yẹn ni ibẹ̀ yẹn àwọn kan ló ní kí wọ́n yẹ ti wá fẹ́ǹsì bíbá wọn fi kí ìkíkí síbẹ̀. Ọkọ̀ bàbá ń fún ibẹ̀ wọlé. Èmi ò rírú eléèrí o. Ẹ̀kọ́ máa ṣí ẹ̀gàn náà. I've never seen this kind of thing. Àtúntò ń ṣe nǹkan mi ìtòrú eléèrí. Wọ́n ti mọ fẹ́ǹsì kọrin náà bí o, wọ́n ti mọ fẹ́ǹsì wọn. So ẹni ẹ wá ń gbé ibo làwọn àgbà ibo làwọn àgbà láì ibo làwọn àgbà. Mi ì tí gbàgbọ́ o, mi ì tí gbàgbọ́ o. Ṣé èrè àlọ́ nígbà tí ìwà òkèèrè àwọn èèyàn ò gbọ́ fẹ́ǹsì ni. sáwọn náà pọ̀ fẹ́ǹsì ni. Ẹgbẹ́ tó bá fẹ́ wọlé. Ìyá wa yóò fi. Wọ́n náà jẹ́ pọ̀ fẹ́ǹsì wọlé. Ọjọ́ ìmọ̀lẹ́gbẹ̀ẹ́ tó wà ní ìgbà mi. Ṣé wà fẹ́ǹsì tó ga ni? Ẹ ti bó ṣe lọ. Ẹgbẹ́ kí ló dé tí mo fẹ́ yẹn wọ́n pọ̀ fẹ́ǹsì wọlé láti sunlẹ̀? Wíwò fún wọn láàyè láti gbé ó kàn àwọn yẹn ti. Ẹ̀wọ̀ àlebà bíbo la lè gbà. Mo lọ rí easy láti gbà. Níbo? Ẹgbẹ́ wọn ní pàtàkì wà bẹ́ẹ̀. Wọ́n wà ní ẹ̀rọ. Ojú ìgbà yìí ìgbà yìí. Ẹ wo báwa wá studio nǹkan kan. Àbí Ìjọba wa sí ọbẹ̀. wọ́n ní ọwọ́ gbà ń bẹ̀ yẹn. Ẹnìkan máa mú bàbá yìí náà. Someone should know this baba. This baba has been here over years. Over years. Over years. Màá tiẹ̀ kò sẹ́ni tó ti yẹn. Kò sẹ́ni tó kéta fún un. Gently, sir. Ẹ mọ́ wá. Yeah. Gently. Gently. Ẹ̀mí ò dúró léèrí o. Lovers. Ẹ dúró, mo fẹ́ mọ bí bàbá yẹn gan wà. Bá ń gbé ògbó bí. This place was done by Duarte. Ẹni tí ó jẹ́ wípé doctor ni wọ́n years then. So àwọn Ẹnìkan ló ní bí. Duarte and the
Durati. Okay. Dúró bá gbọ́n sáré. Kí ló dé? Kí ló tẹ̀yẹ̀ fi gbé bí kí ló dé? Kí irú ogun wo lélẹ̀ kí lá sọ pé ó ṣẹlẹ̀? Ó ní sùúrù. Kí lè yẹn sọ pé ó ṣẹlẹ̀ fi gbóró bí? Ẹni sùúrù àti inú pé ìkànnì léèyàn ń gbé bẹ kí ìkànnì léèyàn jókòó síbẹ̀ èèyàn dẹ̀ ń gbé bẹ̀ jálọ. Èní lẹ́pọ̀ mi dúró mẹ́rin bí wọn lọ́kàn. Bàbá kí ló dé tá à ń sun bẹ̀ yẹn kí ló dé tá à ń sun bẹ̀ yẹn. Bí o ṣe gbà o. Máa ń gbọ́dọ̀ bàbá yẹn sẹ́, máa bọ̀ báyìí. Bàbá kí ló dé? Kí ló ṣe yí? Kí ló dé? Kò wá síbi tẹ́ ilé gbé dúró ẹ lọ. Ẹ bá mi bàbá ìlérí. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ ẹ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélú ni? Ṣé ṣẹ́yìn ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó rẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀. Ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí ní t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀. Òun náà ni +234 7025475427. Ìyàwó wọn dà ọmọ wọn dà. Ìyàwó dá ọmọ dà. Ẹ pẹ̀lẹ́. Kí ló dé tàbí ń sun báyìí? Kí lẹ gbé? Kò síbò míì tí mo fẹ́ sùn ní sá. Kò síbò míì tẹ́ fẹ́ sùn. Kò sí anybody tó ṣàánú yín. Ẹ ti lówó rí dàgbà. Ẹni? Ẹ ti lówó rí dàgbà. Ẹ ti lówó dáadáa rí. Kì í ṣe pé dáadáa púpọ̀ gan lọ rẹpẹtẹ o. Ẹ ti lo mọ́tò rí bẹ́ẹ̀ ṣe wáyé. Ẹ lo mọ́tò rí. Ẹ ti kọ́lé rí. Ẹ kọ́lé rí. Ẹ níyàwó ẹ lọ́mọ. Ẹ ní? Kò sí àwòkù sọ. Ẹbẹ kò sí àwòkù sọ bẹ́ẹ̀ ẹ ti níyàwó rí. Mo ti níyàwó rí. Ẹ ti níyàwó rí ṣé kò bímọ ni? Kò bímọ gbà tí ò bímọ ni mo ní kó máa lọ. Ìgbà tí ò bímọ lẹni kó máa lọ. Ìyàwó mélòó lẹ fẹ́ rí? Ìyàwó ẹ̀kan náà ni. Ọdún wo? Ó tó nǹkan bí 10 years. 10 years. Bàbá bẹ́ẹ̀ ṣe wáyé kí ni éèjì yín bẹ́ẹ̀ ṣe wáyé? Mo ti lé ní 60. Ẹ̀yin ẹ̀ ṣọmọ 60 yẹn ẹ ti wọ 70 plus bẹ́ẹ̀ ṣe wáyé. Ìgbà wo lẹ ti ń sùn bí tẹ́ ẹ jókòó sí? Ọdún wo lẹ ti ń sùn mẹ́? Ó ti lọ bí ọdún mẹ́wàá sẹ́yìn. Tẹ́ ẹ ti wà nínú bí? Irọ́ ni. Ẹ gbọ́ ẹ káàsán mà. Ẹ ra màmá sálàfíà ni. Ẹ ra mà. Ṣé ẹ mọ bàbá yìí?
ẹ wò bó lè ṣe lè wọ bí ẹ lọ pọn ẹ wá mo fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu yín ẹ jọ mo ń lọ àwọn aládùúgbò ìdí ẹ bàbá ẹ kú ọmọ ẹ náà bàbá ẹ dìde náà bàbá ẹ kú ọmọ ẹ náà ẹ dúró ẹ bàbá ẹ kú síbẹ̀ ẹ kí ló tó fi jẹ́ pé ibi ilẹ̀ ń sùn látọdún o wáyé tó fi jẹ́ pé ibi ilẹ̀ ń sùn. ibi tí mò ń sùn ni wọ́n ti wó yẹn. ok ibi tí mò ń sùn ni wọ́n ti wó yẹn. ok ẹ gbalé síbẹ̀ tẹ́lẹ̀. mo gbalé síbẹ̀ tẹ́lẹ̀. ok ẹ ń gbà tó máa wo kí ló tẹ̀ lọ gbalé mi. kò sówó ni. kò sówó. iṣẹ́ wo gan lẹ̀ ń ṣe tẹ́lẹ̀ tẹ́ fi ń jẹun tẹ́ fi ń mu iṣẹ́ wo lẹ ṣe. electrician ní tẹ́lẹ̀. electrician ní tẹ́lẹ̀. wà jẹ́ n bọ́ sábẹ́ bí. èmi ò tí ì gbàgbọ́ mo gbọ́dọ̀ wádìí bàbá yẹn máa bọ̀ mo gbọ́dọ̀ wádìí lọ́wọ́ ènìyàn 2, 3, 4 ládùúgbò yìí ẹ káàń sà ẹ rà máa ó ṣé àdúgbò yìí lẹ́wà ok wọ́n làwọn sá àdúgbò yìí ẹni now bàbá iṣẹ́ wo lẹ́lẹ́ ń ṣe tẹ́lẹ̀. electrician ṣé bàdàn lè dàgbà sí ni. mo lè sọ fún bàdàn náà mo dàgbà sí i bọ̀ tó ti pẹ́ tí ọ̀dọ̀ àwọn ẹ̀gbọ́n mi ló ń gbé bàdàn bí ọ̀gbà táwọn padà lọ mi ò bá wọn lọ mọ́. ok ń bẹ làwọn ẹ̀gbọ́n yẹn ti wá. Òṣogbo ni. Òṣogbo náà ti wá. wọ́n ti padà tó Òṣogbo. ìgbà tó ń lọ kílódé bá wọn lọ sóṣogbo. mo ń ṣiṣẹ́ mo níṣẹ́ oṣù kan tí mò ń ṣe tẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ tí mò ń rí change díẹ̀díẹ̀ tí mo fi ń jẹun. ìgbà tó wáyà ẹ̀ wá ṣe mọ́. ìgbà tó yá iṣẹ́ mi iṣẹ́ yẹn ti stop sá. mo á di tí mò ń fi roko. ok ẹ máa ń roko. ní tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ni pé báwo lẹ ṣe wá dèrò abẹ́ bí because now ibi tí mo wọ́n sí ṣe ibi lẹ̀ ń sùn tẹ̀ ń jí àtìgbà ojú àtìgbà ẹ̀rùn. Bẹ́ẹ̀ni. Ibi lẹ̀ ń sùn irọ́ ni. ibi tó ń bọ̀ mo fi bá sí n ò ní bò. bá ń gbé orí pa nìyẹn. àwọn obìnrin ò lè wọlé àwọn ló dé sí orí ọ̀tọ̀. àwọn aládùúgbò ìdí ẹ̀dá náà. àwọn nìyẹn wọn lè wọlé báwa ṣe lè gùn àwọn ò lè gùn bẹ́ẹ̀. ẹ wá mo fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ni bàbá ẹ pẹ̀lẹ́. now ẹ fọwọ́ kálẹ̀ now mi ti ẹ̀ mọ́ ta máa kọ́ ṣe ná but ẹ ti ẹ̀kọ́ ṣí ẹ̀ bóyá fámìlì wọn kan lè rí fídíò yìí bóyá fámìlì wọn kan ẹ̀gbọ́n wọn kan àbúrò wọn kan. Bàbá ṣé kí ní ṣe pé ẹ sick ṣé ẹ sick. mi ò sick o. ẹ sick. ok. ìgbà tí bíbà ni ìbá ẹ̀gbọ́n mi tí mo wú yẹn ló ń gbé tẹ́lẹ̀ mo fi wá sọ́dọ̀ wọn. ẹ ra màmá ẹ pẹ̀lẹ́ mà ẹ má bọ̀ ẹ má bọ̀ báwo lẹ ń ṣiṣẹ́ ládùúgbò báwo lẹ ń jẹ́ ládùúgbò yìí. àdúgbò yìí ni mo gbé kọ̀ọ̀lọ́n. ẹ. àdúgbò yìí ni mo gbé kọ̀ọ̀lọ́n tàbí 20 years mo ti máa lè fún mi. ẹ jọ kí lè sọ fún wa báyìí. ibi tí wọ́n ń sùn kò ní tẹ́lẹ̀ ti dádùúgbò mo bá wọn ní pé kò sílé. ọdún mélòó sẹ́yìn. èmi ti wà bí over 20 years mo ti wà láti. so ẹ bá àbá yín bí. ibẹ̀ náà. mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀ dádì àti mọ́mì Olúwa rán mi sí yín sà kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́ Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ ẹ má sọ ìrètí nù ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣeé ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn Olúwa náà ṣetán láti dá yín lóhùn ohunkóhun tó wù kẹ́ máa là kọjá ṣé ẹ̀ ń wáwé ìgbélò ni ṣé ṣẹ́yìn ni ò lọ déédé ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́lẹ̀ là kọjá ni ohunkóhun tó wù kẹ́ máa là kọjá ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀ ẹ jẹ́ á jọ wá ojú Olúwa kò sí ní tólúwa ò lè ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ òun náà ni +234
7025475427. Ibi ara ṣọ́ọ̀bù kan bẹ̀ ló ń sùn. Ìgbà tó yá wọn tún bọ́ sí ẹgbẹ́ kan bẹ̀ wọ́n tún sùn bẹ̀. So later, àwọn ọkọ̀ ọmọbọ̀ sí yí àsán ti wà ní mi ìrántí bó ti pẹ́. Ó ti pẹ́ gan. Sọ̀rọ̀ CZS tí ẹ tó wá aṣọ yẹn. Kì í sọ̀rọ̀ 6 years, kì í sọ̀rọ̀ 10 years gan. Kì í ṣe 10 years, ó ti pẹ́ tó ti wà ní. Ṣé náà ṣé ẹ rí àwò pẹ̀lú wọn rí ẹ̀rọ ọmọ pẹ̀lú wọn rí? Rárá, kò sí. Kò sí yàwó kò sọ̀rọ̀ mi ò rí anybody rí pẹ̀lú mi. Mi ò rí anybody rí pẹ̀lú mi. Iṣẹ́ oko, àròkọ, ládùúgbò, á fún wọn lówó, á fún jẹ ni. Ẹnikẹ́ni tó bá dẹ̀ ní anything láti fún wọn bí. Abẹ́ ìpẹ̀lẹ́, ẹ̀pẹ̀lẹ́. Ṣé ẹ rántí orúkọ yín? Adébáyọ̀ lórúkọ mi. Adébáyọ̀ lórúkọ mi. Adébáyọ̀ kí ni? Adébáyọ̀ Agboola ni. Adébáyọ̀ Agboola. Adébáyọ̀ Agboola. Ọmọ ìlú wo ni yín? Ọmọ ìlú Ọ̀ṣun Òṣogbo. Ní agboolé bolóṣogbo. Ní ilé ọ̀jẹ̀ lẹ́yìn Òṣogbo. Ilé ọ̀jẹ̀ lóṣogbo. Ilé ọ̀jẹ̀ lóṣogbo. Bàbá ní Adébáyọ̀ Agboola lórúkọ àwọn. Wọ́n ní ọmọ ìlú Òṣogbo, Ọ̀ṣun Òṣogbo làwọn. Agboolé ọ̀jẹ̀. Bàbá ṣé ẹ lè dárúkọ yẹn méjì mẹ́ta ní agboolé yín tẹ́ ẹ sì rántí tẹ́ ẹ mọ̀. Bóyá ẹ̀gbọ́n, bóyá àbúrò, bóyá fámìlì tẹ́ ẹ tẹ́ ẹ sì mọ̀. Wọ́n ti kú. Wọ́n tí wọ́n ti kú. Ẹ dárúkọ. Ẹnìkan jẹ́ Láwore, ẹnìkan jẹ́. Láwore. Láwore kí ni? Ok. Láwore Agboola náà ni. Agboola ẹ tún dárúkọ ẹlòmíì. Ẹ̀gbọ́n mi kan náà yẹn dàgbà ju Láwore yẹn lọ. Kí la lè ṣe fún bàbá ìbáyìí náà o torí òní lẹ máa kúrò níbí báyìí. Òní lẹ máa kúrò níbi tẹ́ ń sùn sí number 1 nìyẹn. So 1 ẹ̀kọ́ máa ṣí ẹ̀ gan-an bóyá family wọn tàbí iye kan wọn àbí anybody lè rí wọn tó jẹ́ family bóyá wọ́n tẹ̀ tí ń wá wọn gan tipẹ́tipẹ́ téèyàn ò mọ̀. Mo máa ń lọ ilé ọdọọdún. Ẹ lọ ilé ìwé lọ́dún. Ní Òṣogbo. Ọjọ́ ilẹ̀ ti lọ ilé gbẹ̀yìn. Ẹ jẹ́ bọ̀ pààrọ̀. Ọjọ́ wo lẹ ti lọ ilé ìwé? Ṣàpè ní last year, mo sọ fún yín pé ìgbà tẹ́mi àti Kọ́lápọ̀ dúró, à ń sọ fún yín pé bóyá tẹ bá mọlé, Kọ́lápọ̀ ti ẹ̀ garanti pé òun á tó ìlú. Ìyẹn tó pe àwọn dàdí pé òun á tẹ̀lé wọn pé tó bá mọlé. Wọ́n mi lò pé bàbá mọlé. Ọ̀rọ̀ last year nílé. Kò sí wọ́n ṣe ń sun bí ipò tẹ́ everybody lọ́rùn. Ẹ má bínú kò dé sẹ́ni tó lè mú ọ sí ilé rárá. Ẹ mọ̀ pé. Wọ́n kálù pẹ̀lú tiẹ̀ wọ́n kálù parent ilé ń bí gan ni because area kí la wà area challenge la wà Ọ̀sásàmì kí la fẹ́ ṣe fún bàbá ìbáyìí bàbá ìtẹ̀ máa kú òmìnir ni ẹ kú òmìnir ni àbẹ́fẹ́ kú òmìnir ni. Mo fẹ́ kú òmìnir mo fẹ́ má rí ibi tó dáa jù báyìí lọ. Má rí ibi tó dáa jù lọ mo fẹ́ kú òmìnir. Ẹ ti jẹun láàárọ̀ yìí. Mo ti jẹun mo ti mú gàrí. Kí lẹ jẹ? Mo ti mú gàrí. Láàárọ̀ yìí ẹ mú gàrí. Gàrí láàárọ̀ kùtùkùtù. Ṣé àwọn bàtà yín ni? Bàtà mi. Àwọn aṣọ yín dà ẹ kó wá. Àwọn aṣọ yín dà ẹ kó wá jẹ́ rí. Yes, sir. Okay, sir. Okay. Okay. Ẹ máa bọ̀ kí lẹ nínú ọkùnrin kí lẹ lè sọ́n pa wà báyìí. Kí ìyá tó ṣe bàbá? Bàbá àwọn òkè. Inú ilé ní ìtọ́ wù mí. Pẹ̀lú ọdún láti rà. Wọ́n lo mọ́tò tẹ́lẹ̀. Ìjàpá. Wọ́n ní màsín. Ibi tí wọ́n máa pààkì sí ní ìgbáyà ní láti mọ̀. Wọ́n ń ta fún tẹ́lẹ̀. Ẹ̀gbọ́n wọn ní Sunday lórúkọ ẹ̀gbọ́n wọn wà ní kí lórúkọ ẹ̀ wà ní oníwà lóṣogbo ọ̀rẹ́ wọn fún ti gbẹ́ǹtò sí bí èrè máa ń fi wọn ní nǹkan
ìjọba tó bí àwọn tó lè padà síbi tó ń láti dá lọ. ẹ pẹ̀lẹ́ bàbá ẹ pẹ̀lẹ́ bàbá. náà nípa máa ń kọ́ ṣe ni pé wọ́n á ti ẹ̀kọ́ tún ara bàbá ṣe náà àtún ara wọn ṣe wọ́n bẹ̀rẹ̀ fún wọn wọ́n wọ̀ṣọ́ sí wọn lọ́rùn wọ́n á jẹun bóyá ká tiẹ̀ kọ́kọ́ lọ wá ilé kan gbà fún wọn náà ìjà lọ wá lè gbà fún wọn náà bẹ́ẹ̀ ṣé ẹ ṣọ́ pé kò sẹ́ni tó wọ́n bàbá ìwà ń bì kò sẹ́ni tó wọ́n ń bì báyìí a gbọ́dọ̀ bàbá kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún yín bẹ́ẹ̀ ṣe wáyé. bára ẹni tó lè ràn mọ́ lọ́wọ́ nípa owó tí mo lè máa fi ṣòwò wá. ẹ ṣì lè ṣòwò bẹ́ẹ̀ ṣe wáyé. mo lè fowó tí máa rí òun ṣèbí ẹlẹtíṣà ni mo lè mọ rẹ ń ta màtíríà sí ẹ̀tẹ́lẹ̀ kó tó di pé gbé parun. ẹ sì lè máa ta màtíríà padà. mo sì lè máa ta. màtíríà electrician ẹ ṣúọ. ẹlẹtíṣà bẹ́ẹ̀ ni. ẹ ṣúọ. ṣọ́ọ̀ṣì mọ́ṣẹ́ nọ́mbà iṣẹ́. mo mọ sí rẹ̀ mo ń pa wáyà rìn aṣọ àyà rìn dáadáa. ẹ pẹ̀lẹ́ bàbá ẹ máa rí àánú gbà. so wá ń ṣáà rí pé ibi tí bàbá yìí ti ń sùn ibi tó ń sùn retí. mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀ dádì àti mọ́mì Olúwa rán mi sí yín sà kí ló ń tẹ̀ ńlá kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́ Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ ẹ má sọ ìrètí nù ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn Olúwa náà ṣetán láti dá yín lóhùn ohunkóhun tó wù kẹ́ máa là kọjá ṣé ẹ̀ ń wáwé ìgbélò ni ṣé ṣẹ́yìn ni ò lọ déédé ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ lórí ìgbéyàwó rẹ ti ní ìṣòro tẹ́lẹ̀ là kọjá ni ohunkóhun tó wù kẹ́ máa là kọjá ẹjẹ́ àjọ gbàdúrà papọ̀ ẹjẹ́ àjọ wá ojú Olúwa kò sí ní tólúwa ò lè ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ òun náà ni +234 7025 47 5427. mo rò pé one a máa pray fún un náà de bàbá nílò kíà wọ́n nílò kíà hospital taking care of him feeding then ibi tó dáa díẹ̀ láti sùn then we can talk about opening a shop for him so he's been here for a while for past so many years bí mo ṣe gbọ́ wọn níbẹ̀ àwọn kan ní 10 years àwọn kan ní 12 years àbí nǹkan kan so wọ́n ní bí wọ́n báyìí ti wà tipẹ́tipẹ́ ilé ló kẹ́kọ̀ọ́ kọ́ yín. Adébáyọ̀ Agboola ni. Adébáyọ̀ Agboola ni. Adébáyọ̀ Agboola ẹ máa rí àánú máa dìde so àwa ti wà ń bí Ọlọ́run wà ń bí so àkókò yìí ló tó náà so ẹ máa rí àánú bá ó yá ṣé ṣáà lè máa mú ọ lọ báyìí ni. ẹ lè mú ọ lọ ẹ free ẹ mú wọn lọ. ó yá àwọn aládùúgbò dà ẹ wá sọ̀rọ̀ ẹjọ́ yìí tẹ́jẹ́ aládùúgbò ó tọ́dún mélòó tó ti wà ń bí ìgbà kan náà ti tẹ́lí ìjọ tó kọ́ ti fi abẹ níbẹ̀ ìgbà tó tún lè yẹn sí ló jẹ́ kó jẹ́ kó bí. àwọn onílẹ̀ yìí fẹ́ tàbí ó fẹ́ ta ni wọn ò tí ì rí ta tó bá ti lè rí ta kò ní síbi tí wọ́n máa sùn. nǹkan tí mo rò lọ́rọ̀ bàbá tí mo fi pè yín bàbá ní òun ò rí ṣọ́ọ̀fẹ́ àwọn láti ṣiṣẹ́ mo máa ń fẹ́ kí bàbá tó fẹ́ sí i ìjọ tó wá di jọ sátọ̀dé yẹn bàbá ò lè dìde wọ́n á gbóúnjẹ wá fún wọn pé kí bàbá lè èmi mo gbóúnjẹ wá fún pé èmi tó máa sì jẹ̀mí náà máa pa ọ́rọ́ àdúgbò tá a máa dìbò fún wọn. wọn lè ṣe kankan wọn pé tí bàbá yìí wọn tó táì tí bàbá fẹ́ fún wọn. ẹ jẹ́ á dìde fún bàbá yìí. ìyá oṣù tó táì. ẹ jẹ́ á máa gbà á wà ní ọgbà fún wọn ẹgbọn lọ sọsipítù wọn á jẹun wọn á raṣọ fún wọn
ẹ̀yin yẹn lè pè ẹ pè sórí 07054900751 so ẹ ṣí ẹ gan then mo fẹ́ kó jẹ́ pé àwọn èèyàn wọn kan á rí wọn because bàbá sì máa ní family láyé bàbá ní family láyé so àwọn tó bá ń wò ẹ ti mọ̀ pé program yìí ó máa go viral gan so ẹni tẹ́ bá jẹ́ family tẹ́ bá rí wọn ẹ wá wọn wá sí Àgbàlá Gabriel so ẹ̀yin tẹ́ bá jẹ́ family tẹ́ bá rí wọn láti èní ẹ wá wọn wá sí Àgbàlá Gabriel ní Ẹgbẹ́dá Àgbàlá Gabriel junction Ẹgbẹ́dá bíbẹ ló wà so God bless you ẹ pè ní bàbá kí lè fẹ́ kó ń bì báyìí. kò sí nǹkan tó fẹ́ kó kò sí nǹkan tí bàbá lè kó. bàbá kí lè fẹ́ kó fún wọn láṣọ. aṣọ yín dà ẹ tú dálẹ̀ kí n wò. ẹ tú aṣọ yẹn dálẹ̀ wọ́n ti wọ́n gbọ́dọ̀ tì mí. ó lè mú ṣẹ̀ṣẹ̀ fún ọ níjọ́ sátọ̀dé mo ṣẹ̀ fún wọn. sẹ́ẹ̀kó dání ẹ kó lè dání ṣé tẹ̀lé mi. ẹ ń bàbá. ẹ kó aṣọ lè bàbá ẹ kó lè. kí ló wà wọ. ẹ bọ́ tí òkè yẹn ẹ bọ́ tòkè yẹn. èmi ò mọ̀ pé tóòtọ́ ni. ẹ lè bí àmọ̀ ìṣeré ni. èmi ò bá ti kó gbogbo ẹ̀ gan dání. bàbá ẹ jẹ́ ká bá wọn gẹ̀ẹ́ta aṣọ. orí ẹ jẹ́ kí n pẹ́ tó máa pàṣẹ wá fún wọn bí. wọ́n máa kó wẹ̀ wọ́n kọ́ gẹrun gbogbo yẹn là ń kọ́. wọ́n lè gẹrun ládùúgbò náà. wọ́n bá gẹrun wọ́n á wẹ̀ wọ́n á lọ sùn. wọ́n lè gẹrun bí náà. ẹ jẹ́ lọ wọ́n ṣe gbẹ fún ṣọ́ọ̀ṣì. lóya. ṣé wọ́n ṣàlè gbé wọn kúrò níbí. ẹ lè gbé wọn kúrò kí ló dé. kò ṣe rí nǹkan tèmi kọ́ rò pé bóyá kó wálé fún wọn ládùúgbò tó. náà ọ̀dọ̀ wọn lé fún ládùúgbò. àdúgbò wọn wálé fún wọn. lálẹ́ tí wọ́n lè fẹ́ ṣéèkì àwọn. lọ́ba mú wọn lọ jẹ́rìí gidi náà. bàbá kí lẹ fẹ́ kí lẹ fẹ́. mo ní owó ni mo fẹ́ máa fi owó tí mo lè fi ṣe é máa fi ṣòwò. owó ẹ fẹ́ ṣòwò irú òwò wo. kákan jókòó ká máa tajà. kí n máa tajà. wọ́n máa ta àkọ́kọ́. orú ọjà wo. mo fẹ́ kó tí n bá ráyè tó dá sí ibòmíì mi máa. irú òwò lẹ máa ṣe. electrical sound ni mò ń tà. electrical stuffs. okay ó yá. ibi tí ẹ tán náà ṣe látàwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó ń tà tẹ́lẹ̀ náà ni. ẹ bá mú ọ lọ́wọ́ ó yá ọ̀rọ̀ ẹja lọ. wọ́n ní mọ́tò tẹ́lẹ̀ ó yá ẹja lọ. ó lágbára o. bàtà náà bàtà yẹn. ẹ wọ kejì yẹn. ẹ wele ó dà pé lè sísan black yìí ẹ wọ black yìí eléyìí. lọ́ba wọ̀ yẹn dákọ̀ wọ̀ yẹn máa lọ ṣe ń jẹ lọ́rùn kọ́kọ́ fi rìn ni. ẹ tí mo tọ́jú wọn náà náà mo kó bàtà fún wọn. ẹ ṣeun gan o ó lágbára o gbogbo ẹ lẹ ń pàdé o. àtúntò ni. màá fẹ́ kẹ́yìn àtẹ̀yìn méjì kankan wá wò wọ́n ní máa wà. ní àárọ̀ ọ̀la Sunday. máa wà. ọjọ́ àwọn ẹbí méjì kan tẹ̀lé máa wà. wọ́n máa wò wọ́n ní Àgbàlá Gabriel ní ọjọ́ àjọ gbalẹ̀ fún un náà ni. bàbá dà ẹ jẹ́ fún wa máa rọ. a máa yà sọ́dọ̀ ẹ̀ tí bá ń bọ̀ láti bẹ̀. ẹ ti wá jẹ́ kí wọ́n fọ bẹ́ẹ̀sì kan tó wọlé. mọ̀kọ́ fẹ́ ta lẹ̀ wọ̀n jẹ́ káwọn èèyàn máa kọ́ máa ń gba sápamọ́ sí ìlú. àwọn nìkan ló ṣe fẹ́ ìdí ìyá ọba wọn. ibẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn kú bẹ̀. wọ́n ní wọn kúrò ní. náà bàbá wà ń bì. ó ti sàn. mo ti sẹ́ǹdẹ̀ sí yín rí. kí ló ṣe yín lẹ́sẹ̀. Nbo ni ṣe kí ni iléeṣẹ́ ọlọ́pàá mi rà? Iléeṣẹ́ ọlọ́pàá mi ló wà nílẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá oríta mi. oríta mi. A gbọ́dọ̀ débẹ̀. àwọn tó tún lè jẹ́ evidence ládùúgbò tó ń ti pẹ́ àwọn bàbá yìí bẹ́ẹ̀ tó wà lọ́kàn they can jẹ́. bàbá ẹ̀ rásà
ẹ rà bàbá. Good evidence about this baba. Okay. You understand me? Okay. Baba ibẹ̀ ló ń gbé tẹ́lẹ̀. But ilé ilẹ̀ sọ́dí yẹn ilé tó ilẹ̀ yẹn ló ń gbé tẹ́lẹ̀ kó di kó wó ilé ilẹ̀ yẹn. Sọ́dí ilé ṣá ni àjòrí bàbá mọ́. ẹ rí wọn mọ́. Bàtà bá yẹ tán. ẹ jẹ́ mi ò fò bí náà mo gbé o. ẹ jẹ́ kí n gbé fífi. ẹ jẹ́ kí n gbé. Ẹ wo ibẹ̀ tú. ẹ máa bẹ máa bẹ. Sorry o. ẹ jẹ́ máa mọ̀ nǹkan ní. Sọ́dí ilé ṣá. bàbá dà. Ẹ̀mí rẹ̀ sáà máa gbọ́ ta bàbá. Nígbà tí tó máa di pé ọmọ yìí. Bàbá mọ̀ wọ́n sí ní wọ́n gba gbé wọ́n ti gba gbé rí. ẹ bá mú wọn bá súnmọ́ dọ̀ wọn. Bàbá yìí ìgbé ń ṣe ìrìn àti ilé kó ń bẹ̀rẹ̀ tó gbogbo ìwà tó ń dùn tí ò ṣe pé kí ọ̀rọ̀ ìdíjọ́ àti wọ́n fún ní ilé ń bẹ̀rẹ̀ tó tó lọ gbé bẹ̀ tó lọ gbé ibẹ̀ yẹn ó ń gbé bẹ̀ ní yàrá yẹn ó dẹ̀ fún òun tó lọ máa lẹ̀ sí pé tó lọ máa lọ fún ó dẹ̀ fún fún lówó owó. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ ẹ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣeé ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélú ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀. Ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí ní t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀. Òun náà ni +234 70 25 47 5427. So later ṣá pé kí n já àwọn tí a bẹ̀ mẹ́sàn-án gbogbo bẹ̀rẹ̀ ìjà tó ṣe pé ìyá kò débẹ̀ kò lè bàbá ìṣe ní kò ń gbà síbẹ̀ yẹn bóyá ṣe ìyá ìbá sọ pé kò wọ́n tún mi síbi gáréèjì mọ́tò ọ̀rọ̀ jẹ́bẹ̀ àmọ́ bọ̀ ọmọ síbẹ̀ yẹn so later ó ṣe ń bìyẹ fún ìṣẹ̀lẹ̀ tó ṣe èsì ìjọ àti ọ̀sẹ̀ pé kò ní ọwọ́ pé kí a ṣe fàtí ẹ̀ pé kó lọ bá àwọn ilé ègbú mi kókó lọ́yìn fún ọmọ lọ síbẹ̀ ọ̀rọ̀ rẹ́ǹtì mú síbẹ̀ tó ń gbé bẹ̀ lọ́jà fún lówó oúnjẹ tó ṣe kìí bàbá yìí pé kí ó fi bá wọn dà náà òtútù kò bẹ̀rẹ̀ ìjà ní wàhálà ní wọn láwọn náà fún un. náà nígbà tó kó bẹ́ẹ̀ náà ọ̀gbẹ́ni kò tún wá tó jẹ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ mi wọ́n tún wà báyìí sílé wọn lọ́nà àpáta lọ́hùn wọ́n fún mi ọkùn lóúnjẹ wọ́n fún pé kó ọmọ láti ìtọ́gbẹ́ta gbogbo aṣọ tẹ̀bárí àbáyé báyìí ẹ̀rọ pé wọ́n tọ́jú ẹ̀ oúnjẹ ẹ̀ tó sábẹ̀ ẹ̀ tó sábẹ̀. Òye ti gbé fóònù wọn tún ta. bó ṣe wà ń sìn wọn á nílò ẹnìkan lọ́dọ̀ wọn kò sí tó máa lò kò sí tó máa ṣe fún wọn tó wọn nílò ẹnìkan láti máa mójútó wọn láti máa mọ́ńtọ̀ wọn. ìgbà tó ń bá wọn roko láti wọn bá yìí tẹ́bá wọn tó ìfẹ́rẹ́kọ àníkò bí wọn fún lọ́wọ́ pé láti fi ìgbà yẹn wọn bí bàbá bá lọ ìgbà yẹn ló fún ìgbà yẹn. ọbẹ̀ tẹni tó bá ṣe bí ẹ̀. wọ́n sọ fún mi báyìí tó ọ̀sùn mẹ́mórì lójú ọkàn wọn kọ́ ló. èmi gan lára tó bá kó fẹ́ bá mi roko lọ́dọ̀ mi bẹ̀ yẹn bá fún lọ́wọ́ ó lè bí ìgbà yẹn tó bá ti fún yín lọ́wọ́ àwọn èèyàn jáde kó ti fún yín lọ́wọ́
àyìnbó owó mẹ́rin àwọn ìṣòro ìṣòro pé kí ó ti ní ẹ mọ̀ rí lọ ọmọ ti ní jẹ́ ẹ̀tọ́ bá yìí lọ. ibi tó wá ń sùn sí yẹn ló ń bà mí lẹ́rù gan. wọ́n sọ fún wọn ní ìgbà báwo lè ṣe máa sùn láà oníkò ní àpẹjù gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ yẹn oníkò sí wọn kan oníkò sí ọgbọ́n tó bá ti sùn wọ́n ti fẹ́ gbogbo ní òtútù òjò burúkú tó rọ̀ tó rọ̀ yẹn sí wọn. bàbá ṣéjọ ìkí ìfẹ́ bẹ̀rẹ̀ ní alójó tó bá wọn ọjọ́ tó ti ṣe ó ní ìdí ọkọ mi kò tẹ̀lé ní ẹgbẹ́sẹ̀ nílẹ̀ àmà sí torí ẹ̀ yóò wọ̀ pàtàkì etí ìdẹ́kùn báyìí. wọ́n ṣe wá mú un. àti ẹ̀kọ́ máa dé police station fẹ́ láti give report so láti gbé wọn rè yes á fún wọn nítọ́jú wọn á ṣe àmọ́ máa wà ókè ṣé mo rí ìyá nígbà mi àtúntò máa ń sàn ibi nǹkan mi. ó dẹ̀ láwọn ọmọ gan ṣé ẹ bímọ ni bàbá. ó bímọ irọ́ ló pa. wọ́n tó jọ gbé nínú òbímọ bàbá. òbímọ yìí tó máa ń tẹnu láti ìjọ náà ní fáwọn òbímọ. àjọ gbé ni gbàtó ní ásídẹ̀ǹtì ní àjọ yẹn ní ẹ̀gbọ́n ẹ̀ wá mú ní apẹ ẹ̀gbọ́n ẹ̀ ń gbà yẹn wọ́n sọ nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀ ń gbà yẹn tí ẹ̀gbọ́n ẹ̀ wá mú láti Òṣogbo tí wọ́n mú lọ nígbà tó gbádùn báyìí bí bàbá tún ṣe padà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n yẹn tún wá èdè pé kí ló dé kí ló fẹ́ máa ṣe. ẹ̀yin ni wọ́n bímọ bàbá mo lẹ ti rọmọ lẹ́yìn wọn. nígbà tó ń bímọ ṣe nígbà tó ń bímọ ṣe lẹ́nu àdéhùn lọ́rùn tó láksidẹ̀ntì àwọn ọmọ yẹn ló wá. àwọn ọmọ wo. àwọn méjì ọkọ kò dé kan. ẹ̀gbọ́n àwọn tó wá yẹn bóun ló ti jẹ́ bàbá mo ń bọ̀ àwọn tó náà wá yẹn bóun ló ti jẹ́ bàbá. àwọn ẹ̀gbọ́n àtàwọn tó kó wá yẹn jẹ́ ọmọ bọ́dà mi ni wọ́n. ọmọ ẹ̀gbọ́n wọn ni wọ́n. ààrẹ nìkan kan tó wá wọn wá. ẹ̀gbọ́n ìtì ẹ̀ ń wá àti àbúrò ẹ̀ ń gbà yẹn ó kọ lóun ò lọ ni. bàbá ẹ̀yin nìkan lẹ ń sọ pé bímọ ẹ̀yin nìkan lẹ ń sọ pé bímọ. bóyá àwọn tó ń rí ìgbà yẹn ọmọ ẹ̀gbọ́n wọn bí wọ́n á tọ́jú wọn gbà yẹn ẹ̀gbọ́n wọn lè sọ pé kéèyàn wá so àwọn tó wà ṣé wọ́n sọ fún yín pé ọmọ tí wọ́n ní bàbá. àwọn àwọn òṣèlú lè sọ fún wọn lè bímọ kọ́kọ́ àdéhùn bímọ ìgbà tí màmá tó nílé màmá dúró tì ìgbà tó nílé màmá tó nílé ẹ̀yin ò lè bímọ kọ́ wọn ìyàwó tí mo ní kó ìgbà díẹ̀ nígbà tí òbí bí olójú òbí kan mo ní kó máa bá díẹ̀ lọ́kọ́ wọ́n fún wọn. so ẹ bí nǹkan bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ bí ọmọ rí. ẹ̀gbọ́n àti àwọn àbúrò yẹn máa ń wá ń gbà yẹn dáadáa wọ́n sì máa lé wọn lọ́sọ̀gbọ̀ ọmọ àjẹ́ ti di wọn. bàbá kí lẹ korúkọ nílẹ̀ kan sí. Adébáyọ̀ Agboola ó dẹ̀ sá. ó yá máa mọ̀. wọ́n máa ń wọlé ẹbí wọn bá ṣe kú wọ́n máa ń tọ́. ẹ ṣe gan. wọ́n ní padà wá ọ̀dọ́ bá ti tọ́jú ọdọ́ ti wà ókè. wọ́n máa tọ́jú yín lọ́hùn ẹ fọkàn balẹ̀ síbẹ̀. wọ́n máa ra aṣọ fún àwọn tó ń bẹ̀ wọ́n máa jẹun tó gbogbo ẹ̀ fún wọn. ẹ bá ń pa gáàsì o.
Àwọn àti mineral. Àwọn àgbòrí ló ń kó lọ yìí. Ṣé ẹ tún wá ń kó gò lọ ni? Ọwọ́ ta lẹ ti rà. Ìgbó ti pẹ́ tí mo ti máa ń kó gò mi káàkiri. Ọlọ́ ìbùkún lẹ̀ ṣe tún kó gò lọ. Tèmi bọ́lá síbẹ̀. Mọ́mí ọ̀sìnlẹ̀ bá mú gòtò ẹ̀ tajà fún wọn. Ṣé ẹ tajà fún wọn ni? Mo ti wọ̀ fún àti wọ́n lè rà yẹn. Ó tajà fún wọn. Àwọn náà ń tajà fún wọn bí i tajà fún wọn. Yàrá tí ò tajà fún wọn. Àwọn tajà fún wọn méjì. Àwọn olóhùn méjì ẹ̀ tajà fún wọn. Ẹjẹ ń gbọ́ kàdà. Àlérí mikra ni. Mikra, ó sì pè mikra yẹn pè. Tabari kan wà wá. So right now we are going to the police station. Come and report to the station. Ẹ jẹ́ àbáyẹ jókòó, ẹ jẹ́ kó jókòó náà, ẹ jẹ́ kó jókòó náà, kán fi mú mikra yẹn dé. So we go to the police station to report. Until òṣèré kó tó di pa àwọn ọmọ lọ sí church. Ọmọ ọdún church wọ́n á tọ́jú wọn
àgbẹ̀wò hospital àpọ̀jù wọ́n lè gba gbogbo àgbálẹ̀ fún yín náà fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́run ẹ̀ ṣe ẹ̀yìn tí ọlọ́run wá fi sí ọkùnrin láti be of support do it so a máa gbé ibi tiwa so we try our best and God will give us the best so bàbá máa rí wọn sí náà bàbá délé ń ṣàtúnmọ̀ padà ṣe láìpẹ́ ọ̀sán wọn á wẹ̀ wọ́n wọn á bẹ̀rẹ̀ fún wọn so àdẹ́gbà nurse fún ìtọ́jú medical check and medical leave a gbàgbọ́ pé ohun tó ń ṣe wọ́n ìfisí sí láì so it's one of the battles of life ara àwọn ogun téèyàn ń jà láyé nìyí so ogun ò ní gbé wa mi but thank you so much share it so ẹ̀yin tẹ́ fẹ́ pè wọ́n ní kẹ̀kẹ́ tó bí 17054-900-751 so àgbà ọlọ́run gbọ́ fún àtìlẹ́yìn so God will stand up for us ọlọ́run fún abẹ́bí àgbẹ̀ so God bless you all for the best support phone number 1-1313-72443 1-313-72443 or Zenith One so Malagibon Odegun Foundation. God bless you. Ìjọ ní tí wọ́n lọ wọ́n ní ká àwọn àpapọ̀ ọkọ̀ òkè wọ́n kọ́ ní ẹni ta ló mú àtà ló lọ mú ẹ̀kọ́ ètò ọ̀pá ìmọ̀ rẹ̀. Àmì Jésù ẹ̀nà wọ́n yà fẹ́ bímọ. Wọ́n náà kúrò gírámà. Wọ́n ti pẹ́ nìkan, wọ́n ti fẹ́ lọ mú wá. Ọwọ́ bàbá pọ̀ tó ń ṣe. Everyone, my name still remains Abiola Adekunle, and I'm here to inform you about Bayo Black TV show, your #1 channel for trending gist. Please subscribe. Don't forget to turn on your notifications. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélu ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀. Ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí ní t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀. Òun náà ni +234 70 25 47 54 27.